Yà Ọlọ́run àwọn bàbá wa, kọ́lọ́run máa gba gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run ni o. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Mo kí yín wípé ẹ kú déédé wò yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ má gbàgbé láti tẹ notification bell. Àwọn òṣèré jàǹkànjàǹkàn náà kópa nínú sinimá Ọlọ́run àwọn bàbá wa. Àwọn bíi Habib Alagbe, Tèmítọ́pẹ́ Mọ́remí, Tósìn Ọláníyan, Oyíbóyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo wọn pátápátá ló kópa nínú sinimá yìí. Ọlọ́run bàbá wa ló jọ sinimá àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì, ṣùgbọ́n nínú sinimá yìí a rí ìránṣẹ́ Ọlọ́run alààyè tọ́lọ́run ń lò, tọ́lọ́run ń gba ọwọ́ ẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú ọmọ bíbí inú ẹ̀ o, tí ìyẹn wá ṣe kíni tó di gíràn sígboro, ìyẹn Mọ́remí, tó jẹ́ wípé nínú ilé ọmọ gidi ni wọ́n mọ̀ sí o, ṣùgbọ́n ní ìta ọmọ burúkú ni o. Bó ṣe ń fọ́yàn lórí bẹ́ẹ̀ ló ń gúnyàn lọ́bẹ, bẹ́ẹ̀ ló ń sáyàn ládàá, títí débi wípé ó pa àbúrò ara tiẹ̀ látàrí jàgídíjàgan tó ń jà káàkiri. Ọlọ́run máa ṣọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run ni. Lótìítọ́ náà sọ wípé òǹkálukú ló ní àgbélébù tiẹ̀, ṣùgbọ́n àgbélébù burúkú kọ́lọ́run kó má ṣe kíni, kó má gbèrò wá. Nínú sinimá yìí láti rí itú tí ọmọbìnrin yìí fi bàbá ẹ̀ pa Tósìn Ọláníyan, èyí tó jẹ́ wípé ọ̀rẹ́ àtàtà, ọ̀rẹ́ minú ẹ̀ tọ́jọ́ ń jí owó kó nílé Ọlọ́run, òun ló ṣe okùnfà bí ó ṣe ṣe kíni, bó ṣe ṣe kú pàbúrò ẹ̀. Tósìn méré o, ó sá kúrò nílùú nígbà tí wàhálà ti dé, nígbà tí kàsálà ti burst. Ọmọbìnrin yìí ìyẹn Mọ́remí, látàrí wípé ìfẹ́ owó àníjù tó ní, wọ́n gbé súnmọ́ òpá wọn nílò àwọn èèyàn tó lè bá wọn wá góòdù, láì mọ̀ pé àwọn kidnapper, àwọn gbọ́mọgbọ́mọ ni. Látàrí èyí wọ́n jí gbé o, òun àtàwọn méjì. Ibo náà gbé lọ o, odìbìtì tó ń sìn Ọláníyan, ìyẹn ọ̀rẹ́ ìgbà kan tó ti ń ṣiṣẹ́ agbanipa pẹ̀lú ìyá gbóǹkán. Ibẹ̀ náà wá ṣe kíni, náà ti lọ náà gbóhùn àtàwọn ọ̀rẹ́ ẹ̀ lọ. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, kí ló máa ṣẹlẹ̀ nínú sinimá yìí? Ṣé ó tiẹ̀ máa mórí bọ́ ni? Àbí ṣé bó ṣe jẹ́ ìránṣẹ́ Ọlọ́run yẹn, ṣé ààbò bàbá ẹ̀ máa bò ó? Torí dàbí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìránṣẹ́ Ọlọ́run láyé tá a wà yìí, ìyẹn tó bá jẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tọ́lọ́run ń lò lóòótọ́, tó dẹ̀ mọ̀ pé yes Ọlọ́run ń lò wọ́n. Torí wípé ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run ló wà káàkiri, tí mo bá kúrò ẹ̀ máa já mi ní comment section. Oríṣiríṣi ló wà káàkiri. Àwọn kan wà tá à ń fojú ìránṣẹ́ Ọlọ́run wò, ló jẹ́ wípé Ọlọ́run ọba nìkan ló ṣe kíni, ló mọ̀ sí ọwọ́ wọn. Àwọn tá a wá rò wípé bọ́rọ̀ wọn ṣe jẹ́ gangan, àwọn ni kíni o, àwọn ìwọ̀nyí wọn ò ṣe kíni, wọ́n pé torí wípé à ń wò wọ́n tẹ́ńbẹ́lú torí pé wọn ò ní mọ́tò. Ẹ má ṣì mí gbọ́, mi láwọn ìránṣẹ́ Ọlọ́run ńláńlá tán lo mọ́tò, tán lo private jet, mi ní ìránṣẹ́ Ọlọ́run gidi kọ́ ni wọ́n. Ṣùgbọ́n oríṣiríṣi nǹkan la ti rí tó jẹ́ wípé àwọn tá a fojú sí lára, tán tiẹ̀ ní ọkọ̀, tán lọ́kadà débi tán máa lọ́kọ̀, àwọn gangan la lè sọ wípé bó ṣe ṣe kọ́lọ́run ṣe kíni, kó máa lò wọ́n. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ Ọlọ́run ọba nìkan ni kíni, òun lẹ́lẹ́jọ́, òun dẹ̀ ni adákẹ́ dájọ́, bó ṣe èrè bó ṣe èrè Ọlọ́run ni. Nínú sinimá yìí láti rí tú tí wọ́n fi pásítọ̀ yìí pa. Ṣùgbọ́n ṣé pásítọ̀ yìí máa bọ́ nínú wàhálà yìí àbí ò ní bọ́? Ṣé Ọlọ́run tiẹ̀ máa yọ́ àbí ò ní yọ́? Abẹ́ṣẹ̀ kan ni pásítọ̀ ṣẹ̀ ni tí wàhálà fi wá pọ̀, àbí ìyàwó pásítọ̀ gan ló tọwọ́ bẹ̀ṣẹ̀ tí wàhálà fi wá pọ̀? Ẹ jẹ́ àjọ pàdé nínú apá kejì sinimá yìí. Tẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ wá darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé kí bá tẹ notification bell àti subscription button, sódà gbogbo ìgbà táwa ti mú àwọn review sinimá bíi eléyìí wá, àjùmọ̀ máa gbádùn ara wa, àjọ máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Ẹ má gbàgbé Ọlọ́run àwọn bàbá wa ní sinimá eléyìí. Ẹ ṣé púpọ̀, merci beaucoup, thank you.